àwọn kú dédé àsìkò yìí àtúnkìrà wa káàbọ̀ lórí iṣẹ́ ìrìnàjò sport fm private council 991.9 gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé a ní àǹfààní láti gbọ́rọ̀ ọlọ́wọ́ àwọn àfáwà ti bẹ̀ níkàlẹ̀ àwọn bá wa Maulana Sheikh Izudeen jẹjẹ Balogun Yaha Nurullah àwọn àbá ti bẹ̀ níkàlẹ̀ wọ́n sì bá wa sọ̀rọ̀ lọ́wọ́ ohun tí wọ́n fẹ́ sọ fún wa ní dédé àsìkò yìí iná ni wọ́n pè ní bára kí ni tá à ń pè ní bára ìjẹ́ bára táwọn yìí ìjó dáa ká máa gbà á nínú Islam ǹjẹ́ kí ni Ọlọ́run sọ nípa bára nínú Islam kí ni Ànábì sọ nípa bára nínú Islam bára yìí kí tiẹ̀ ní òfin Islam sọ tí a mọ̀ sí Sharia gbogbo àwọn nǹkan wọ̀nyí ó yẹ ká ní àǹfààní láti mọ̀ nínú Islam àwọn bàbá náà sì ti wà ń kalẹ̀ báyìí tí gbogbo àtàjọ ní àǹfààní láti jẹ àǹfààní yìí lọ́dọ̀ wọn láti kọ́ ẹ̀kọ́ yìí lọ́dọ̀ wọn láti mọ ohun tí Islam sọ nípa ohun tá à ń pè ní bára gbígbà yìí tá a fẹ́ sọ èdè Yorùbá òun náà ni pé ìbéèrè fún ọrẹ ká tọrọ lápẹjá fún mi tàmẹ̀dù fún mi òun là ń pè ní bára àbí ká tẹ̀ wá sọ bára òun ká sọ díṣẹ́ tó jẹ́ pé òun la fi ń jẹ òun la fi ń mu òun la fi ń ná òun la fi ń lò nínú gbogbo ìgbésí ayé wa òun náà la fi sọ̀rọ̀ lórí tá à ń pè ní bára bàbá bismillah salamu alaykum wa rahmatulahi wa barakatuh. أود نبي الله طه محمد صلى الله عليه وسلم رجائها يوم لباس ثوبة أحمد صلى الله عليه وسلم وفي هذه الدنيا إليه مقاصدي وغاية قلبي في استياك محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على سيدنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. Adá ọpẹ́ fún Ọlọ́run, àlékún ìkẹ́ Ọlọ́run àti Ọlọ́run, Ọlọ́run bá ṣe fún ọ̀gá wa Ànábì wa Muhammad. Adá padà orí àsàlátù fún Ànábì, Ọlọ́run bá pín kárí àwọn ẹni rẹ̀. Látọ̀rí àwọn ará ilé Ànábì, àwọn sọ̀hábà Ànábì tó fi wá kárí gbogbo àwọn tí wọ́n ṣe kù wá tí wọ́n ti lọ, Ọlọ́run mọ́sà bá wa kẹ́ gbogbo wọn. Gbogbo àwọn afáwà tí wọ́n ń bẹ ní ayé tí wọ́n wà lẹ́nu iṣẹ́ lọ́wọ́ ní gbogbo ayé yóò tí wọ́n lè wà, Ọlọ́run mọ́sà bá wa ṣàlékún dáadáa wọn. Bá wa ṣàlékún fọkànbalẹ̀ wọn, bá wa ṣàlékún mọ̀nà wọn. La ilaha illallah. Àwa wá sí inú ilé bàbá wa àgbà tí wọ́n jẹ́ ìmáàmù Yorùbá gbogbo olùmẹ̀ bàbá wa Imam Abdulgani Raji, Ọlọ́run bá wa fi wọ́n lọ́kàn balẹ̀, Ọlọ́run bá wa ṣàlékún gbígbà àdúrà wọn, bá wa ṣàlékún oríire wọn, ọlá Ànábì lọ́dọ̀ Ọlọ́run gbogbo tọ́lọ́run ṣe fún wọn lóore kọ́mọ̀ kan mọ́ bàjẹ́ ní gbogbo ọ̀ la hawlan wala quwwata illa ìyẹn náà tún fi ṣàdúrà fún bàbá wa Imam Abdulkarim olówó lágbà Air Afrique tí wọ́n jẹ́ vice president fún gbogbo mùsùlùmí Togo Muslim Union, Ọlọ́run bá wa fi wọ́n lọ́kàn balẹ̀ gbogbo oore tó ṣe fún Ọlọ́run má jẹ́ ó bàjẹ́, má jẹ́ wọ́n dààmú wala hawlan wala quwwata illa. Atún fílẹ̀ náà kí bàbá wa gbà Maulana Sheikh Abdullah Alagbo Az-Zakawi tí wọ́n jẹ́ tàbí pé ipasẹ̀ wọn ni àtọ̀dé ààyè yìí, Ọlọ́run kó ṣàlékún gbàdúrà wọn, Ọlọ́run kó ṣàlékún oore wọn wala hawlan wala quwwata. Àwa kí àwọn ambassador wa Muhammad Salih Elétí Ọ̀fẹ́ tí wọ́n jẹ́ presenter ní radio sport ní Togo níbí, Ọlọ́run kó ṣàlékún gbígbàdúrà wọn, Ọlọ́run kó má jẹ́ ká dààmú o wala hawlan wala quwwata. Ìyẹn la wá fi kí gbogbo àwọn mùsùlùmí dáadáa nílé ní gbogbo àwọn ọmọ ìyá wa alásàlátù ní gbogbo ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ dínì nínú Islam nílẹ̀ Togo, Ọlọ́run kó wà pẹ̀lú yín. Gbogbo Yorùbá tí ń jẹ́ mùsùlùmí àtẹlẹ́sìn àti elédè míì tó jẹ́ mùsùlùmí nílùú yìí, gbogbo yín la kí, Ọlọ́run kó má jẹ́ ká dààmú o, Ọlọ́run kó ṣàlékún oore wa, Ọlọ́run kó jẹ́ kí Ramadan tá ń gbà yìí, Ọlọ́run kó gbà lẹ́sìn fún wa la ilaha illallah. Ntí wọ́n ní ká sọ̀rọ̀ ilé lórí òun ni ìmọ̀ tọrọ àbí ká sọ pé ìmọ̀ gbé igbá bára, kéèyàn mọ̀ tọrọ nǹkan lọ́wọ́ èèyàn ẹgbẹ́ rẹ̀, pàápàá jùlọ kéèyàn wá sọ ìmọ̀ tọrọ yẹn kó sọ di iṣẹ́. Ẹlòmíì ò níṣẹ́ mi tó yẹ pé tó bá ní iṣẹ́ oníṣẹ́ iṣẹ́ ń bára ni àgbà bára ká ti mọ̀ yẹn mọ́ iṣẹ́ bára. Kí ni fi manzuril Islam, kí ni ojú tí Islam kọ sí, kí ni Islam pè ní ká máa gba bára, ìyàwó ni Islam kọ sí bí bára gbígbà. Nígbà tó rẹ̀ àkọ́kọ́ náà kéèyàn mọ fún yẹn ní nǹkan nínú iṣẹ́ ọlá lọ́wà, nínú iṣẹ́ olóore lọ́wà, ká bú yẹn ní nǹkan ẹni tó bá lè tọrẹ nínú ẹni rere ní ọmọ bẹ̀. Jọ́tọ́ lọ́wọ́ bá fẹ́ sọ̀rọ̀ àwọn ẹni rere nínú Al-Qur'an bada a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. Na'am. Bismillahir rahmanir rahim.
الرحمن الرحيم كانوا قليلا من الليل كانوا قليلا من الليل ما يهجعون. àkọ́kọ́ nínú qualities tí ó mọ̀ jẹ́ nínú àwọn nǹkan pàtàkì tá bá lára gbogbo ẹni tó bá jẹ́ ẹni rere Al-Qur'an jẹ́ kó yé wa pé kánú qalilan min al-layli ma yahja'un. wọ́n ní fi gbogbo òru wọn sùn wọ́n mọ̀ ṣe òru wọn kù láti lè pe Ọlọ́run láti lè ṣàdúà láti ṣe nafila fọ́lọ́run. àkọ́kọ́ nínú àwọn qualities tí Ọlọ́run láàrin lára àwọn ẹni rere ni. ẹlẹ́ẹ̀kejì wa bil ashari hum yastaghfirun. ẹlẹ́ẹ̀kejì nínú tí ń jẹ́ qualities tọ́lọ́run bá kà fún wa lára gbogbo ẹni tí ń bá ń jẹ́ ẹni rere wọ́n ní tó bá ti dàsìkò sàárì gẹ́gẹ́ bí àsìkò tá wà ń bẹ̀ yìí tí alfajari kù díẹ̀ tí ó yọ wa bil ashar ní òru báyìí yastaghfirun. iṣẹ́ táwọn ẹni rere mọ́ ṣe ni pé wọ́n máa fi òru wọn wọ́n máa fi ìdájí wọn wọ́n máa fi tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run torí pé eléyìí kó yé wa wípé nínú àsìkò tọ́lọ́mọ gba àforíjì gan ni àsìkò téèyàn bá wà ní ìdájí tí ó kù díẹ̀ kílẹ̀ ó mọ́. wa fi amwalihim haqqun lis-sa'ili wal mahrum. nínú táàmù orí lára àwọn ẹni rere Ọlọ́run ní nínú ohun tọ́lọ́run bá kójọ sí wọn lọ́wọ́ nínú àrísìkí nínú owó wọ́n mọ̀ ní ìpín tí wọ́n mọ̀ fún asail àwọn tí wọ́n ń tọrẹ wal mahrum àtàwọn deprived àtàwọn tí ò ní. eléyìí jí kó yé wa wípé nínú ẹni rere ìpín àwọn aláìní ń bẹ lọ́wọ́ àwọn ẹni rere. so tó túmọ̀ sí wípé ká fún yẹn nínú Islam ẹ̀tọ́ ni ẹni tá bá fi lè mú wa ká fún yẹn nínú Islam tó bá fi lè jẹ́tọ̀ ó túmọ̀ sí pé àwọn tí wọ́n ń gbà nínú ẹ̀tọ́ ni kí wọ́n gbà àmọ́ ojú wo ni Islam kọ sí. wa fi amwalihim haqqun lis-sa'ili wal mahrum. bẹ́ẹ̀ náà ni Ọlọ́run bá ó sọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sì pa ànábì lákìísí tẹ́wàá lòun náà Al-Qur'an Ọlọ́run tún sọ fún ànábì gẹ́gẹ́ pé fa ammal yatima fala takhar. Ọlọ́run ní wa ànábì sallallahu alaihi wasallam gbogbo ẹni tí ń máa ń jẹ́ al-yatim ọmọ tí ò níyà tí ò ní bàbá tàbí èyí tí ò ní bàbá fala takhar. Ọlọ́run ní la takhar wa ànábì mọ́ jẹ wọ́n pa wọ́n fi yà jẹ wọ́n mọ́ dà wọ́n láàmú. wa amma sa'ila fala tanhar. Ọlọ́run ni ama sahila tó wá ra àwọn tí wọ́n máa ń béèrè àwọn aláìní àtẹ́wọ́gbọ́rẹ́ tí wọ́n bá wá sọ́dọ̀ wa ní Muhammad fala tanhar wà níbi ẹ̀gbọ́dọ̀ lé wọn. ó túmọ̀ sí pé nínú Islam ẹ̀tọ́ ń bẹ fún mùsùlùmí láti san àti láti gbà níbi à ń tọrẹ àánú. a lè ṣe tọrẹ àánú ẹni tó bá sì gbà náà kò ní tí ní ẹ̀bi àmọ́ ó ní àwọn hádù ìfún ká mọ́ ṣe sàárà ká mọ́ tọrẹ àánú. Ọlọ́run ní wa Nabi sallallahu alaihi wasallam gbogbo ẹni tí ń máa ń jẹ́ al-yatim ọmọ tí ò níyà tí ò ní bàbá tàbí èyí tí ò ní bàbá Ọlọ́run ní la takhar wa Nabi mọ́ jẹ wọ́n pa wọ́n fi yà jẹ wọ́n mọ́ dà wọ́n láàmú. wa amma sa'ila fala tanhar. Ọlọ́run ní ama sahila tó wá ra àwọn tí wọ́n máa ń béèrè àwọn aláìní àtẹ́wọ́gbọ́rẹ́ tí wọ́n bá wá sọ́dọ̀ wa ní Muhammad fala tanhar wà níbi ẹ̀gbọ́dọ̀ lé wọn. ó túmọ̀ sí pé nínú Islam ẹ̀tọ́ ń bẹ fún mùsùlùmí láti san àti láti gbà níbi à ń tọrẹ àánú. a lè ṣe tọrẹ àánú ẹni tó bá sì gbà náà kò ní tí ní ẹ̀bi àmọ́ ó ní àwọn hádù ìfún ká mọ́ ṣe sàárà ká mọ́ tọrẹ àánú. ó ní ohun tí ànábì wa Muhammad sọ́mbẹ̀ sallallahu alaihi wasallam anabi ni kullu muri'in anabi ni gbogbo ọmọnìyàn pátápátá yóò mọ ọbẹ nínú ibò tó bá dijọ́ gbẹdẹ alikiyama yóò mọ ọbẹ nínú ibòji sàárà tó bá ṣe ata yufsala bayna nas títí tí ó fi kún nìkan tó túmọ̀ sí pé tí gbogbo èèyàn máa ń bẹ lábẹ́ òrùn níjọ́ gbẹdẹ alikiyama ẹni tó bá lè ṣe sàárà àti máa mọ fún àtẹ́wọ́gbọrẹ lówó yóò mọ ọbẹ lábẹ́ ibòji Ọlọ́run látàntorí sàárà tí ó bá ń ṣe sọlọm náà. kódà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì pè wá mo fẹ́ kọ́kọ́ fi lérí yìí wá wípé ó dáa ká mọ ṣàánú gan ó sì dáa ká mọ fún ẹni tó bá nílò àánú ó dáa ká mọ yọ̀ǹda rẹ̀ fún wọn. so ànábì sallallahu alaihi wasallam ànábì pa alákèsí ànábì ní la an yatasaddaqa al-mar'u fi hayatihi kódà kéèyàn mú in tó bá nígbà tí ń bẹ láyé téègùn ń bẹ lára rẹ̀ tálàfíà ń bẹ lára rẹ̀ kó ṣe sàárà pẹ̀lú gbogbo tó bá nígbà tálàfíà ń bẹ lára rẹ̀ ànábì ní khairun lahu ó ṣàǹfààní fún min an yatasaddaqa bimi'atin inda mawtihi ó lóore fún ojú kó ṣe sàárà pẹ̀lú ẹgbẹ̀rún Allahu akbar tó túnmọ̀ sí pé náírà kan dọ́là kan kọ́bọ̀ kan téèyàn bá ní sójú ọ̀nà Ọlọ́run tàbí téèyàn bá ní tó fi ṣe sàárà nígbà tálàáfíà ń bẹ lára tí ò tí ì kú ó dáa ju èyí tó lò nígbà tí èyí tá a ṣe fún nígbà tó bá kú lọ.
so káwọlé àwọn hadith yìí wọ́n ń júwe fún wa wípé Ọlọ́run bá fẹ́ ká mọ̀ ṣe àánú ká mọ̀ ṣe sàárà tàbá ṣe sàárà àwọn kẹ́ni ṣàgbà kí ni wá ní position àwọn tí wọ́n gbà sàárà yẹn kódà anabi sallallahu alayhi wa sallam anabi jẹ́ wíwá pé èèyàn gbọ́dọ̀ jẹ́ni tí ó sọ pé sálàì níní ìní fún anabi sallallahu alayhi wa sallam anabi ni ma min yawmin yusbihu al-ibad fi gbogbo ọjọ́ tí ọmọ nìyẹn bá ń jí lójúmọ́ yusbihu ibadu fi tí tọmọ ènìyàn bá ń dìde lójúmọ́ illa wa malakani yanzilan àfi kó jẹ́ wípé àwọn màláíkà Ọlọ́run méjì ó sọ̀kalẹ̀ lérí ọmọ nìyẹn àfi kó jẹ́ pé kíni àwọn màláíkà Ọlọ́run bá méjì wọ́n sọ̀kalẹ̀ lórí ọmọ nìyẹn fayaqulu aduhuma ọ̀kan náà màláíkà yóò mọ̀ sọ wípé Allahumma a'ati munfiqan khalafa gbogbo ẹni tí yóò mọ̀ pé wọ́n Ọlọ́run o gbogbo ẹni tí ń bá náwó sójú ọ̀nà Ọlọ́run gbogbo ẹni tí ń fún aláìní lówó gbogbo ẹni tí ń fowó tiẹ̀ ṣàánú munfiqan khalafa wọ́n Ọlọ́run dákun mọ́ bá wa pààrọ̀ mọ́ bá wa ṣe ìpààrọ̀ láìmọye mọ́ bá wa pààrọ̀ ẹ̀ fún tọ̀hún tó túmọ̀ sí pé tó bá ní kíní kẹsíwájú Ọlọ́run àwọn màláíkà ọmọ sọ wípé Ọlọ́run bá wa sàdípìlẹ̀ ẹ̀san fún bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì nínú màláíkà yìí wọ́n mọ̀ sọ wípé Allahumma a'ati mumsikan talafa gbogbo ẹni tí kì í bá wa tọrẹ àánú talafan Ọlọ́run bá wa fi òsì tó ṣe déédéé àrísìkì rẹ̀ bá wa fi gbé àrísìkì rẹ̀ jaba wo àwọn ọ̀kan náà àwọn àfá ó ní idha ma atani sa'ilun qultu marhaba ó ní níjọ́ tí yẹn bá wá sọ́dọ̀ mi tó bá fẹ́ tọrọ tó bá ní di bùkátà lọ́dọ̀ mi tó bá wá tọrọ owó ni ó wá tọrọ tí ó jẹ ni sa'ilun qultu marhaba ó ní ìwé kọ́ mẹ́ni àwọn sọ pé mo bọ̀ ayé wá gba ohun tí mo bá ní wà fún dọ́lù ayyami lifatahina yus'alu wà fúdọ́lù ayyami lifatahina yus'alu torí bí ohun tí ń fi wúlò fún ọmọ ènìyàn jù láyé níjọ́ táyé wá ń béèrè lọ́wọ́ rẹ̀ níjọ́ táyé ọba ti béèrè lọ́wọ́ èèyàn mọ́ níjọ́ ni ọ̀dà fún tòun mọ́ ẹ jẹ́ ká wá bọ́ sí ọ̀dà ẹni tó fẹ́ gbà báyìí ẹni tó fẹ́ sọ̀rọ̀ lé lórí nìyẹn ẹni tó fẹ́ gba ọrẹ níbo lọ́lọ́run fẹ́ ẹni tó fẹ́ gba ọrẹ sí ẹni tó fẹ́ gbọ́rẹ̀ yìí ṣé kó mu níṣẹ́ ni kí lọ́lọ́run pè téèyàn ọba ní ipò olóyè kó wà nínú alukur'an ọlọ́run bá ní lil fuqara alladhina usiru fi sabilillah ọlọ́run ní àwọn kan bẹ ojú ọ̀nà ọlọ́run bá náà wà mùsùlùmí ẹgbẹ́ wa ni wọ́n àmọ́ aláìní ni wọ́n alfuqara aláìní wọn nígà wọn nígò alladhina usiru fi sabilillahi la yastati'una darban fil ard ọlọ́run ní àwọn tá fẹ́ ròyìn yìí ó fẹ́ ròyìn àwọn mùsùlùmí gidi tí wọ́n ní ni o la yastati'una darban fil ard ọlọ́run ní wọn ò nígà wọn nígò agbára wọn ká kí wọ́n ra nǹkankan agbára wọn ká nǹkankan lórí ilẹ̀ wọn ò lóko wọn ò lódò wọn ò lọ́nà kan tí mo wá fún wọn naam yahasabuhum lijahilu agniya amina ta'affuf yahasabuhum lijahil wọ́n ti ẹ̀ máa ń wò wọ́n báyìí wọn ò ní o wọn ò ní rárá ọlọ́run ti ròyìn wọn pé wọn ò ní àwọn aláìní tòótọ́ wọn lọ́nà kan tí mo wá fún wọn wọ́n dààmú náà ni àmọ́ yahasabuhum lijahil agniya amẹ́ni tí ó bá mọ̀ wọn dáadáa yóò rò pé àwọn eléyìí ó ní ayò ní ẹ̀rí fọkànbalẹ̀ rẹ̀ bọ́lọ́n ṣe fẹ́ kí mùsùlùmí tí ó bá ní ó wà nìyẹn kódà bí èèyàn bá ní ó fẹ́ kọ ọmọ bẹ nípò tẹ́yà yí ọmọ rí pé ẹ̀wò fọkànbalẹ̀ lára ẹ̀ kò já jẹun tí ò ní mínà ta'affuf nítorí pé wọ́n ní àmójúfò mínà ta'affufi ta'arifuhum bisimahum ọlọ́run ní àwọn tá à ń sọ yìí ta'arifuhum bisimahum àwọn àrísàmì tí ń bẹ lára wọn ẹ̀ ti dáhùn pé wọn ò nílò tọ́ àmọ́ wọn ò ní karahun la yas'aluna an-nasa ilhafa la yas'aluna an-nasa ilhafa inú tẹ́lẹ̀ lára wọn ni pé wọn ò ní jẹ́ oníkàràhàn tí wọ́n mọ̀ wá tọrọ káàkiri lágbájá bùn mi wọ́n náà fún mi lówó lágbájá ẹlẹ́kan bá mi sẹ́ndì owó lágbájá ẹlẹ́kan fún mi ní kódà ẹlòmíì bá débi tó pé àṣejù wọ̀ débi nǹkan àwẹ̀ ẹlẹ́kan fún wa ní nǹkan àwẹ̀ tásìjù ti wọ̀. wa ma tunfiqu min khairin fa inna Allaha bihi alim. Àyà yìí wá júwe fún wa wípé Ọlọ́run ò fẹ́ kí mùsùlùmí ó jẹ́ni tí ó mọ tọrọ pẹ̀lú karahun ẹ fún mi lélẹ̀ ẹ bùn mi lélẹ̀ kò sínú wa mùsùlùmí Ọlọ́run la yas'aluna an-nasa ilhafan wọn ò ní mọ fi ìbéèrè láti fi ní àwọn yẹn lára Ọlọ́run ò fẹ́ Ọlọ́run Ànábì ní ya Ma'adh idha sa'alta fas'alillaha tó bá fẹ́ béèrè nǹkankan mọ́ wulẹ̀ béèrè lọ́wọ́ ọmọ èèyàn ń tó fẹ́ tọrọ lọ́wọ́ èèyàn yẹn kò ní tó bá tiẹ̀ ní tọ́lọ́wọ́n bá rin ẹsẹ̀ kò ní fún Allahu akbar idha sa'alta tó bá fẹ́ béèrè Ànábì ní fas'alillaha ọ̀dọ̀ ẹni tó lè béèrè tó ní kàbùkù bọ̀ òun lọ́lọ́wọ́n bá gbogbo ẹni tí ò ní ti ń bẹ èmi ní ò tí á ní mo fẹ́ lọ tọrọ mọ́ wulẹ̀ tọrọ béèrè lọ́wọ́ Ọlọ́run tọ́rọ Ànábì lọ sọ bẹ́ẹ̀ o fas'alillaha Ọlọ́run ní ó béèrè wa idha sta'anta tó bá sì ń wá ìrànlọ́wọ́ kan kó tó dìde lọ ọ̀dọ̀ ẹnìkan fasta'in billah má béèrè lọ́wọ́ Ọlọ́run tó bá wá béèrè lọ́wọ́ Ọlọ́run tó bá yá Ọlọ́run tí ó bá fún ọ ó lè ràn yẹn sí ọ.
لا تسألن بني آدم حجة ọ̀kan náà fún onílàkàyà wọn fún ní mímọ́ واسأل الذي أبوابه لا تحجب ó ní má béèrè لا تسألن má béèrè mọ́mọ́ jẹ́ tí ó mọ̀ fojoojúmọ́ béèrè hajatan mo nídìí eléyìí ẹ dákun ẹ bùn mí lówó ẹ rọkọ̀ fún mi ẹ bá mi tún bísínẹ́sì mi ṣe rárá má béèrè ó ní was'al ladhi abwabuhu la tuhjabi abwabuhu la tuhjabi náà béèrè lọ́wọ́ ẹni tó yẹ pé lẹ́kùn rẹ̀ tí ń gbà kan lẹ́kùn ẹlòmíín bẹ́ẹ̀ sàlámù aláìkùm alájẹ ẹ̀dá kan wọn ni alájẹ ò sí nílé ó ti lẹ́kùn ẹni kẹsẹ́ pé ò sí nílé a ní béèrè lọ́wọ́ ẹni tó bá béèrè lọ́wọ́ rẹ̀ la tuhjabi o ṣeun wasa'al ladhi abwabuhu la tuhjabi béèrè lọ́wọ́ ẹni tí lẹ́kùn ẹ̀ sí lẹ́kùn sígbà kan àtọ̀sí àtòrú tó bá béèrè lọ́wọ́ Ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún ó ní kí ni Ọlọ́run gbin àmọ́ bínú yàrá kì í tàṣùwà aláwù níjọ́ tó bá ti ń béèrè lọ́wọ́ ọmọ nìyẹn tó ń tọrọ káàkiri tó ń gbégbá bára káàkiri Allahu yagidobu ọmọ kò bínú Ọlọ́run intarakta tasualahu nígbà tó bá ti fi béèrè Ọlọ́run lẹ́tọ̀ bá ti béèrè lọ́wọ́ Ọlọ́run mọ́tọ́ pé lọ́wọ́ mi èèyàn ló ń béèrè Allahu yagidobu intarakta sualahu wa bunayyu adama hina yus'alu yagidobu ó ní àwọn ọ̀rọ̀ ọmọ nìyẹn hina yus'alu yagidobu gbogbo ọjọ́ tẹ́ bá ń béèrè lọ́wọ́ ọmọ nìyẹn pé lágbájá ẹ dákun bò mí ní kíní báyìí ẹ rí bí yẹn bá ṣe ń tọrọ lọ́wọ́ Ọlọ́run sí ní ọmọ níyìn lọ́wọ́ Ọlọ́run sí bí yẹn bá ṣe ń tọrọ lọ́wọ́ Ọlọ́run sí ni ó ṣe mọ Ọlọ́run ṣe mọ nífẹ̀ẹ́ rẹ̀ sí àmọ́ bí yẹn bá ṣe ń tọrọ lọ́wọ́ ọmọ nìyẹn sí bẹ́ẹ̀ bá ti wọ́n ń tọrọ lọ́wọ́ ọmọ nìyẹn sí bẹ́ẹ̀ ni ó ṣe mọ yẹpẹrẹ sí lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ bá ti ń súnmọ́ Ọlọ́run sí Ọlọ́run fún mi lélẹ̀ bí bá ti ń fún ọ sí bẹ́ẹ̀ lọ́mọ dọ̀rọ̀ Ọlọ́run sí bẹ́ẹ̀ bá ṣe wọ́n ń tọrọ lọ́wọ́ ọmọ nìyẹn sí bẹ́ẹ̀ lọ́mọ yẹpẹrẹ lọ́wọ́ ọmọ nìyẹn sí eléyìí túmọ̀ sí wípé ká kọ́kọ́ kó àlámọ̀rí wa ká kó lọ sí ọ̀dọ̀ Ọlọ́run kí lọ́lọ́run fẹ́ ká jẹ gangan báwo lọ́lọ́run fẹ́ ká ṣe so ìgbésí ayé wa á rí lára àwọn ànábì Ọlọ́run á rí lára àwọn ẹni rere àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti ṣáájú Ọlọ́run bá fẹ́ ká ṣiṣẹ́ kọjá pé ń bẹnu àdísà níbà Muhammad sallallahu alaihi wasallam èyàn kan gbọ́dọ̀ jókòó kó sọ pé àyìn sísẹ́ kan lágbájá bùnmí ló ó láwọn òdí tẹ́yẹn fi lè mọ́ tọrọ àmọ́ kó tó di pa tọrọ ní kílá àkọ́kọ́ ṣe agbọ́dọ̀ kọ́kọ́ ṣiṣẹ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam hadith yìí lọ́dọ̀ àfáwà àgbà Abu Huraira radiyallahu anhu àwọn náà gbàdí sí wa wọ́n ní ma akala ahadun ta'aman qatun wọ́n ní oúnjẹ tọ́mọ ènìyàn bá jẹ tó dáa jù lẹ́nu rẹ̀ tálùbáríkà ń bẹ́ẹ̀ jù òun ni an ya'kula min amali yadihi lé oúnjẹ tí yẹn bá jẹ tó yẹ pé iṣẹ́ ọwọ́ rẹ̀ ìdààmú rẹ̀ òógùn rẹ̀ ló bí oúnjẹ náà fún òun ló fi ń lálàáfíà jù kódà ànábì ní káàna inna nabiyya Allahi Dawud ànábì ọ̀kan gbogbo àwọn ànábì Ọlọ́run bó ṣe nìyẹn àmọ́ pàápàá jùlọ ànábì Ọlọ́run ọba ànábì wa Dawud ọlágùn rówó ẹlòmí ìjókòó sí kọ̀rọ̀ kọ̀fẹ́ dààmú kankan kọ̀ lọ ilé ìwé kọ̀ lọ ilé kéwú kọ̀ lọ ṣọ́ọ̀pù àwọn yẹn ń lọjà kọ̀ lọ àwọn yẹn ń kọ́ṣẹ́ kọ̀ lọ ó sì fẹ́ jẹun ó ní ẹni tí fi ń lọ́lá jù òun lẹni tó yẹ pé ń jẹ nínú òógùn rẹ̀ Allahu Akbar ẹ rí i pé bí anabi sallallahu alayhi wa sallam anabi ṣàlàyé báwo la sì fẹ́ jẹun anabi gbà wá nímọ̀ràn ká jẹun pẹ̀lú òógùn wa tẹ́ni tó bá fẹ́ tọrọ ńkọ́ àwa rẹ̀ nìkan pẹ̀lú condition wa fẹ́ tọrọ kí lànàbì ní ká ṣe fún sallallahu alayhi wa sallam àkọ́kọ́ ní anabi ó sọ fún wa ibi ká mọ̀ fẹ́ni tí máa ń tọrọ ọ̀pá wa lákèésí báwo la sì fẹ́ gbé pẹ̀lú ẹni tí ń tọrọ báwo lẹni tó fẹ́ fún yẹn ṣe lè ṣe pẹ̀lú ẹni tó fẹ́ tọrọ lọ́dọ̀ rẹ̀ ẹni tó bá fẹ́ fún yẹn tó bá ní àyèmọ́ wádìí àyèsí tọpinpin ju bó ti yẹ lọ nínú ṣẹ̀ríà Islam kódà anabi sallallahu alaihi wasallam inú hadith yìí àfàwà inú Muwatta Imam Malik lọ́wọ́ anabi ni ó tu sa'ila ẹ fún ẹni tó bá dọ́dọ̀ yín tó bá wá béèrè rákan bùnmí nìkan báyìí ẹ mú tó bá torí wọ́n ní nínú iṣẹ́ tó lágbára jù òun ní kí ọkùnrin ọmọ sunrọ́ra fún ọkùnrin ẹgbẹ́ ó ní tu sa'ila ẹ fún ẹni tó bá wá béèrè àsáìl ẹni tó bá wá béèrè ẹ bùn ní nǹkan idha ma atani ó ní ẹ fún ẹni tó bá wá béèrè walau ja'a ala farasin kọ́dà kó gbẹ̀sìn wá báyìí Allahu Akbar tó túnmọ̀ sí pé ànábì gbà wá nímọ̀ nìka fún ẹni tó bá níìdì tó bá wá tọrọ nǹkan lọ́dọ̀ wa ó gbà wá nímọ̀ nìka fún kọ́dà kó gbẹ̀sìn wá láyé tí wà yìí kọ́dà kí n kó páàkì mọ́tò kalẹ̀ ẹ dákun mọ́tò mi ní ẹ dákun ibòmí nìkan ó ṣe é ṣe kọ́ pé sòrò kan lọ́ba ó sì kọ́ pé sòrò kan lọ́ba. idha ma atani sa'ilun qultu marhaba masha Allah wa afdalu ayyamil fatahin yus'alu. aburú wa ń bẹ nínú kéèyàn jẹ́ni tí ó gbégbá bára tó yẹ pé ní tí ọmọ fi sayé ẹni aburú mẹ́mbẹ̀ gan Ànábì sàlàyé rẹ̀ fún wa lọ́nà tọ́pọ̀ táyé ò ní gbà wájú bó ṣe yẹ lọ àmọ́ sọ díẹ̀ ń bẹ. ọ̀kan náà àwọn àfáà wa àwọn sàhábì Ànábì Muhammad láwọn tí wọ́n fi lóore jù nínú ẹ̀dọ́ Ọlọ́run yàtọ̀ fáwọn ànábì Ọlọ́run
ó ní àfáwà Abdullahi ibn Umar ó ní la tazalul mas'ala èèyàn ní yẹ kò ní bò lẹ́ni tí ọmọ tọrọ ẹbùn mi ẹ fún mi ẹlẹ́kẹ̀ẹ́ bá ń wá nǹkan báyìí ẹbùn mi tí ó làógún ara rẹ̀ rí nǹkan ó ní kò ní tíyẹn bá jẹni tí wá mọ́ tọrọ hatta yalqallaha wa laysa fi wajhi muz'atul lahmin tó bá jẹ́ ògbìn dàlkìyàmá àmì tẹ́fì mọ̀ wọ́n ni pé wọn ò ní lẹ́ran lójú eegun ni wọ́n Allahu Akbar kò ní sẹ́ran lójú wọn eegun lásán ni wọ́n gbé déwájú Ọlọ́run ó lè jẹ́ ní eré o àmọ́ ń tẹ́fì mọ̀ pé eléyìí tọrọtọrọ ni eléyìí mọ́ tọrọ ni ó ń bára ni ẹ rí i pé ojú rẹ̀ ò ní léegun tó bá déwájú Ọlọ́run Allahu Akbar fàánẹ́bí lọ sọ bẹ́ẹ̀ fún wa sallallahu alayhi wa sallam ó burú gan kó jẹ́ pé ohun téèyàn ó fi ṣiṣẹ́ òun ni kéèyàn mọ̀ tọrọ káàkiri ó lè ṣiṣẹ́ ẹ̀kọ́ sọ́dún tí ó júmọ́ ẹlòmíì bẹ́ẹ̀ ó ti ní ṣọ́ọ̀pù Ànábì ni innal mas'alata la yahillu illa li ahadi thalathati ìmọ̀ tọrọ ká mọ̀ gbàbára oníkọ̀sọ̀tẹ́ o àkọ̀sẹ̀tọ́ rárá àfúnfún èèyàn mẹ́ta ta fẹ́ kàí àkọ́kọ́ rajulun tahammala hamalatan arákùnrin kan Allahu Akbar tí ó jẹ gbèsè olówó lóhun náà ó dáa fún ọwá kó sínú gbèsè inú business náà lọ́wọ́ kó sínú gbèsè gbèsè yíwá ti fẹ́ mú ọwọ́ kò ẹ̀dàkùn èèyàn mẹ́ ṣàánú mi káwá bùn lówó ká bùn rẹ níbẹ̀ lówó kọ́ tọrọ ká fún yẹn gbèsè yẹn fẹ́ gbé lọ ọfẹ́ ká fi ìtọrẹ àánú ká fi bò láṣìírí kọ́ tọrọ lọ́wọ́ wa ká sì fún yẹn kò sáburú mbẹ̀ Ànábì wa ni tòun ti bẹ́ẹ̀ náà o tó bá ti bọ́ fahallati la mas'ala hatta yusibaha tó bá ti rí owó tó fi gbèsè tó jẹ yẹn tó bá ti rí gbèsè yẹn sẹ́n kò tún gbọ́dọ̀ tọrọ mọ́ summa yumsik kò dá dúró kò tún gbọ́dọ̀ tọrọ mọ́ ẹwọ́ tó lédè ẹni tó jẹ gbèsè tó wà nínú dààmú olówó ní tẹ́tẹ́lẹ̀ wá jẹ gbèsè bó ti wá jẹ gbèsè yẹn níjọ́ tó bá ti san gbèsè yẹn tán Ànábì sallallahu alayhi wa sallam Ànábì ni kò dá gbèsè yẹn dóni o ó bá ti gbé tàbá ti ró san gbèsè rẹ̀ báyìí kò dá dúró kò tún gbọ́dọ̀ tọrọ ọba rà mọ́ ẹlẹ́ẹ̀kejì Ànábì ni wa rajulun asaba'u ja'iha ẹni tí àgbá kò Allahu Akbar alùbábá owó ẹ̀ òun ọ̀jẹ́ gbèsè òun business náà ni ó ní gbogbo nǹkan àgbákò wá kó àlùbábá owó rẹ̀ bàjẹ́ business rẹ̀ bàjẹ́ ọjà rẹ̀ jóná àbí nǹkan sọ́jà rẹ̀ àdánwò débá wọ́n ń wá ọ̀nà àti jẹun Ànábì ní tàbá fún rẹ̀ níbẹ̀ ìtẹ́ hatimalahu tí àgbákò yẹn àlùbá yẹn bá owó rẹ̀ jẹ́ Ànábì ní fahallatila ulmasala ó lè tọrọ gbogbo àwọn àdánwò tó lè bá yẹn tí yóò fi mọ tọrọ yìí Ọlọ́run dákun mọ́jà bá débẹ̀ o Ànábì ní hatta yusiba quwaman níjọ́ tó bá tún tí ó bá ti bẹ̀rẹ̀ tó ti balance tí ó yẹ kó tọrọ jẹ mọ́ òun náà tún gbọ́dọ̀ dúró mbẹ́ ó di mélòó ó di méjì ẹlẹ́ẹ̀kẹta Ànábì ní rajulun asabatuhu faqatun ẹni tó sì kàn mú ó yí sẹ́gbẹ́ yìí ó ṣe business ó fẹ́ẹ̀lì ọba wọn ta ọta òwú ó fẹ́ẹ̀lì ọta gbogbo nǹkan tí wọ́n mọ́ta láyé ó fẹ́ẹ̀lì mẹ́ tí ọ̀rọ̀ náà lọ ń bẹ Ànábì ní tó bá tọrọ pé ẹ̀dá kan fún mi tó bá tọrọ yẹn òfin tí mẹ́mẹ́ ni pé tó bá ti rí oúnjẹ sẹ́nu rẹ̀ báyìí kò tún gbọ́dọ̀ tọrọ mọ́ bá Ànábì sọ sàlàyé fún wa ní sallallahu alayhi wa sallam ní fa'in isama atani o ṣeun sailun kulitu marhaba naam wa afdalu ayyami li fatahi yusalu وافضل ايام الفتاح يسالوا ẹ jẹ́ ká bọ́ sọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní inna unasan min al-ansar àwọn jama kan àwọn yẹn kan nínú àwọn ansori tí ó mọ̀ túmọ̀ sí àwọn tá Ànábì lọ bá nílùú Madina sa'alu rasulallahi sallallahu alaihi wasallam wọ́n ní wọ́n lọ bá Ànábì Muhammad wá ní Ànábì oògùn wa ló fún wa ní nǹkan àwọn òjúwe tí wọ́n tọrọ lọ́dọ̀ Ànábì wọ́n ní wọ́n tọrọ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam fa'atahum Ànábì bá fún wọn pé tó ń tẹ́ bèèrè ní àti fún yín summa sa'aluhu wọ́n tún bèèrè lẹ́ẹ̀kẹsọ lọ́dọ̀ Ànábì pé Ànábì tó fún wa lẹ́ẹ̀kẹ́ wọ́n ti tẹ́ ẹ̀ tún fún wa wọ́n lá Ànábì tún fún wọn lẹ́ẹ̀kejì summa sa'aluhu wọ́n tún bèèrè lọ́wọ́ Ànábì lẹ́ẹ̀kẹta Ànábì tún yọ̀ǹda ohun tí ó wà so hatta nabidha ma indahu títí tí in ti ń bẹ lọ́wọ́ Ànábì tí ń fún wọn yẹn fi tán wọn sọ fún abáyọ owó ni bẹ́ẹ̀ dúkìá kẹ́ni wọ́n lọ ń tọrọ lọ́dọ̀ Ànábì ni títí tí wọ́n ń tọrọ yẹn fi tán Allahu Akbar ngba tí wọ́n tọrọ yẹn tán Ànábì wa ni ma yakunu indi min khair gbogbo tí ń bá ní tó bá jẹ́ oore owó ni dúkìá kan ni nǹkan kan ni tí ń bá ní tèmi Ànábì bá ní sallallahu alaihi wasallam Ànábì ní falan udakhirahu ankum ẹni kọ̀ fún yín láti gbà ó tẹ́ ẹ máa ń béèrè lọ́wọ́ mi lẹ́ẹ̀mẹ́ ọgọ́rùn-ún lẹ́ẹ̀mẹ́ ẹgbẹ̀rún èmi Ànábì ẹ̀mọ̀ fún yín sallallahu alaihi wasallam. idha ma atani naam sailun qultu marhaba masha Allah wa afdalu ayyami li fatahin yusalu. Ànábì ní àmọ́ nǹkan tí mo fẹ́ sọ fún yín ni pé wa man yasta'if ya'fa'ullah àmọ́ ẹni tó bá ní àgbéfúyẹ́ nínú yín tó ti rí nǹkan tó fẹ́ tí ọ̀jẹ́ tí ń tọrọ gbogbo wa Ọlọ́run ó ṣàgbéfúyẹ́ fún gbogbo tó bá fẹ́ Ọlọ́run mọ̀ ṣe fún nírọ̀rùn
wa man yastaghna ẹni tó bá sì rọrẹ̀ lọ́rọ̀ tó yẹ pé kò nílò tọ́ àmọ́ ó ṣe bí ẹni tó ní ọ̀rọ̀ kúrò níbi tí ń bẹ lọ́wọ́ àwọn èèyàn Ànábì ní yughni Allah Ọlọ́run ní ọmọ yóò gbogbo tí ń bẹ lọ́wọ́ àwọn èèyàn afẹ́ tọrọ afẹ́ ń gba bára tí yẹn bá ti jẹ́ tó lè tọrọ jù kò ní rí ṣe Ọlọ́run ọ̀fẹ́ kí yẹn mọ sọ bára díṣẹ́ yughni Allah ẹni tó bá mójú kúrò níbi ìmọ̀ tọrọ yughni Allah Ọlọ́run bá fún rẹ̀ ní ọkùnrin tọ̀hún lé wa man yatasabbara yusabbiru Allah ẹni tó bá lè ṣe sùúrù lórí àlámọ̀rí kìí ṣe gbogbo tó bá ní lára náà láàfin mọ́ pariwo fún naam yusabbiru Allah Ọlọ́run bá ní ń fún ní sùúrù sí ara òní ní ilé sùúrù tó bá ṣe wa ma u'tiya ahadun ata'an Ànábì ní àfẹ́nì kẹlẹ́bùn ẹ̀bùn tó ga jù tọ́lọ́run lè bùn ọmọ ènìyàn láyé wà ọ́sà tí fi gbáyàn láyé jù mina sabr òní kó ní sùúrù kọ́dà kára ọmọ ni wàláhì gbogbo tọ́lọ́run bá fún yẹn kọ́sán tó lè fún yẹn in ja'ani sa'ilun qultu marhaba wa afdalu ayyami li fatahina yus'alu wa afdalu ayyami li fatahina yus'alu. mi tí mo fẹ́ parí ẹ̀ sí bàbá wa kẹ́ńbẹ́ ládùúgbò wa náà ni àgbàlagbà dáadáa ni ó wá sọ̀rọ̀ nípa kéèyàn mọ̀ tọrọ oníjọ́ kẹun ara níhun ìlú tó ń wá ọmọ wọn ń bẹ nílùú kan tí ó jìn sílùú yẹn ń wá sáré lọ́dọ̀ rẹ̀ Ọlọ́run fẹ́ fara ní ọ fẹ́ sáré lọ sọ́dọ̀ ọmọ nìyẹn Allah in ja'ani sa'ilun qultu marhaba. bàbá ìbá ní Ọlọ́run bá gbé ọ̀kadà ìsẹ́mjà alùpùpù ọba gbé gbúrú ọba dọ̀hún nígbà tó délé ọmọ rẹ̀ wọn dára bàbá kí ló dé bí ń pa òun ni kò tiẹ̀ só lọ́hùn ibi tó yẹ kó sì sùúrù kọ bẹ lọ́hùn kọ̀ọ̀rẹ́ tí Ọlọ́run mọ ọmọ rẹ̀ lọ́rẹ́tí ọmọ rẹ̀ wá bùn lówó tọ̀ níbi títí ń lọ bí ọ̀kadà yẹn ṣe dáṣẹ́ lẹ́nu ọ̀kadà ló lóun fẹ́ tún ṣe àsówó tọmọ rẹ̀ mú ti yọbọ́ ẹni tọ́lọ́wọ̀n bá ṣàánú ẹ̀dá kí o lè ṣàánú kọ́lá kó ló bí lọ́mọ kò lè ṣàánú rẹ̀. in ja'ani sa'ilun qultu marhaba o ṣeun afdalu ayyami li fatahina yus'alu wa afdalu ayyami li fatahina yus'alu. ní ilé ìrùsùrù tó bá ṣe wa ma u'tiya ahadun ata'an Ànábì ní àfẹ́nì kẹlẹ́bùn ẹ̀bùn tó ga jù tọ́lọ́run lè bùn ọmọ ènìyàn láyé wà ọ́sà tí fi gbáyàn láyé jù mina sabr òní kó ní sùúrù kọ́dà kára ọmọ ni wàláhì gbogbo tọ́lọ́run bá fún yẹn kọ́sán tó lè fún yẹn in ja'ani sa'ilun qultu marhaba wa afdalu ayyami li fatahina yus'alu wa afdalu ayyami li fatahina yus'alu. mi tí mo fẹ́ parí ẹ̀ sí bàbá wa kẹ́ńbẹ́ ládùúgbò wa náà ni àgbàlagbà dáadáa ni ó wá sọ̀rọ̀ nípa kéèyàn mọ̀ tọrọ oníjọ́ kẹun ara níhun ìlú tó ń wá ọmọ wọn ń bẹ nílùú kan tí ó jìn sílùú yẹn ń wá sáré lọ́dọ̀ rẹ̀ Ọlọ́run fẹ́ fara ní ọ fẹ́ sáré lọ sọ́dọ̀ ọmọ nìyẹn Allah in ja'ani sa'ilun qultu marhaba. bàbá ìbá ní Ọlọ́run bá gbé ọ̀kadà ìsẹ́mjà alùpùpù ọba gbé gbúrú ọba dọ̀hún nígbà tó délé ọmọ rẹ̀ wọn dára bàbá kí ló dé bí ń pa òun ni kò tiẹ̀ só lọ́hùn ibi tó yẹ kó sì sùúrù kọ bẹ lọ́hùn kọ̀ọ̀rẹ́ tí Ọlọ́run mọ ọmọ rẹ̀ lọ́rẹ́tí ọmọ rẹ̀ wá bùn lówó tọ̀ níbi títí ń lọ bí ọ̀kadà yẹn ṣe dáṣẹ́ lẹ́nu ọ̀kadà ló lóun fẹ́ tún ṣe àsówó tọmọ rẹ̀ mú ti yọbọ́ ẹni tọ́lọ́wọ̀n bá ṣàánú ẹ̀dá kí o lè ṣàánú kọ́lá kó ló bí lọ́mọ kò lè ṣàánú rẹ̀. in ja'ani sa'ilun qultu marhaba o ṣeun wa afdalu ayyami li fatahina yus'alu bẹ́ẹ̀ni wa afdalu ayyami li fatahina yus'alu. ọba délé ìgbà tó délé owó dà lápò ọba owó tí nbẹ ló ti rántí pé ntọ́lọ́hun bá ṣe lọ́lọ́hun ṣe ntọ́lọ́hun ọba ṣe ọlọ́hun ò ṣe ní kò sẹ́ni tó lè ṣe ọmọ rẹ̀ fẹ́ kọ̀yà fún ọlọ́hun ọgbà subhana rabbika rabbil izzati amma yasifun.